Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Afa olódodo rèé, aka Ligali oní tó ń ṣe business lọ yẹn. Can you imagine? So wọ́n yìí dẹ̀ lè gbìyàn wọlé tí wọ́n mọ̀ pé irọ́ làwọn pa ẹni tí ó jarọ wọn. Mo bá tún bá pàdé bóyá ti ọ̀dọ́ rẹ̀ pàǹtí mi kan ló blọ́ọ̀gù tẹ́lẹ̀. Mo bá tún bá pàdé lẹ́nu. Ẹ̀yin náà wo tó ṣe lánàá ìwà tẹ̀. Kì í ṣe tó wá ṣàlàyé tí mo fẹ́ ṣàlàyé. Ìyẹ̀jú kó máa ṣí ẹ̀rẹ̀ Ọlọ́run gbàdúrà rẹ yóò ṣàánú rẹ yóò fi ọlọ́kàn balẹ̀ yóò ṣòro ìdùnnú fún ọ yóò ṣòro ayọ̀ fún ọ. Yẹmi Alex, can you just throw as much you. Àwọn létí ẹ ọ̀ máa blọ́ọ̀kù mi. Nǹkan tẹ́ oyinbo tẹ́. Àwọn ló ń padà tó báyìí. Ọlọ́run gbàdúrà rẹ yóò fi ọlọ́kàn balẹ̀ yóò ṣòro ìdùnnú fún ọ yóò ṣòro ayọ̀ fún ọ. Ìwọ náà gbìyànjú tí wọn náà wọn pàwátà Ọlọ́run gbàdúrà rẹ mo fẹ́ rẹ Ọlọ́run mọ̀ bọ̀ ọ̀fẹ́ gbogbo mo kọ́ rẹ Ọlọ́run mọ̀ bọ̀ ọkọ̀ ibi tó ro kan orí sí òòrè bẹ ibi tó ro kan orí sí òòrè bẹ ibi tó ro kànú sí òòrè àánú bẹ ibi tó ro kànú sí òòrè àánú bẹ gbígbàdúrà látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún ọ gbígbàdúrà látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún ọ àánú látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún ọ ìtẹ̀síwájú látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún ọ Ọlọ́run wọlá déédé tí bàbá olódodo ń wí yẹn Ọlọ́run wọlá déédé gbogbo yẹn tí bàbá olódodo ń wí yẹn Ọlọ́run fi gbàdúrà rẹ yóò fi kún ọ lọ́wọ́ yóò fi ṣoore ìdùnnú fún ọ ìwọ náà try láti máa power tap then try láti máa share rẹ Ọlọ́run gbàdúrà rẹ yóò fi ọlọ́kàn balẹ̀ yóò ṣoore ìdùnnú fún ọ yóò ṣoore ayọ̀ fún ọ yóò ṣoore gbígbàdúrà fún ọ nínú kọsídà Shehu Jamiu ní Shehu Jamiu gangan ti sọ kò sí ní tẹ́lẹ̀ wí Shehu Jamiu ní yẹkúlú náà màjìnnúni wàlásù bí màjìnnúni wáyé níyà màbúbù láì wàláì màjìsúbù wàláì láti mi ìwọ tó bá ti ní ìgbàgbọ́ pàdùn àgbà ní tó ti mú àwọn Shehu Jamiu yẹn kan ti wáyé ó yẹ ká ti mọ̀ ìgbé sẹ́ńtírì mi náà ń bọ̀ tí wọn náà ó tún dé wàláì láti bàbá olódodo ti dé o wàláì láti ìwọ tí gbàgbọ́ rẹ bá ti rọ̀ mọ́ ìwọ náà wọkọ̀ ọ̀la wọkọ̀ dùnú wàláì ọkọ̀ ọ̀la ní bàbá olódodo ọkọ̀ ọ̀la wàláì láti mi ìwọ tí gbàgbọ́ rẹ bá ti rọ̀ mọ́ ni ìwọ tí gbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ gbogbo yẹn kan ló tẹ̀lé ànábì gbogbo yẹn kan ló tẹ̀lé ànábì gbogbo yẹn kan ló tẹ̀lé Jésù gbogbo yẹn kan ló ṣe tọ́lọ́run nàkíbù làbúrà kí lẹ fẹ́ kí n lè píkì yín báyìí Ọlọ́run gbàdúrà wa yóò fi wá lọ́kàn ẹ máa ń sọ nǹkan tá a bá fẹ́ sọ báwọn Ọlọ́run gbàdúrà wa yóò fi wá lọ́kàn balẹ̀ yóò ṣòro ìdùn yóò ṣòro náà gbìyànjú kó máa power tap yóò gbìyànjú kó máa share ẹ lè power tap ẹ lè share ẹ ń sọ pé pick me up sà ẹ gbìyànjú kẹ power tap kí n wọ́wọ́ yín bí power tap kẹ share rẹ Ọlọ́run gbàdúrà kàlífà gbà Ọlọ́run gbàdúrà yín yóò fi yín lọ́kàn balẹ̀ yóò ṣòro ìdùnnú fún yín o yóò ṣòro ayọ̀ fún yín oore ìtẹ̀síwájú Ọlọ́run ó ṣe nínú ayé yín oore gbígbàdúrà Ọlọ́run ó ṣe nínú ayé yín oore ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run ó ṣe nínú ayé yín mo fẹ́ yín Ọlọ́run mọ̀ bá yín fẹ́ gbogbo mo kọ yín Ọlọ́run mọ̀ bá yín kọ ibi tẹ́ ẹ ro kan oore sí ẹ rò rí ń bẹ ibi tẹ́ ẹ ro kan oore sí ẹ rò rí ń bẹ ibi tẹ́ ẹ ro kànú sí ẹ rà nù bẹ ibi tẹ́ ẹ ro kànú sí ẹ rà nù bẹ gbígbàdúrà látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún yín gbígbàdúrà látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún ọ gbígbàdúrà látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fún ọ. wọ́n ti blọ́ọ̀gù mi o. kí ló sọnù lọ́wọ́ ẹ̀ bàbá olódodo rẹ o ó wà lórí àdúrà lórí live program ibà àwọn yẹn ń ṣàdúrà kódà ó fi nọ́mbà ẹ̀ síbẹ̀ túbọ̀ ní fàbí aláfiṣe yẹn kò sàn kankan kò ṣe anything ìwọ táyé ẹ dáa obi tó ń gbé o bá yẹ ṣe gbogbo náà ṣe ṣàánú ẹ Ọlọ́run wá dẹ́ ẹ wò nǹkan kékeré wá ṣẹlẹ̀ sí ẹ àwọn táyé wọn yìí ò da ìlú mọ́ alọ́kọ́rọ̀ ẹ bá nígbà tí wọn náà kírun lásìkò tó tọ́lọ́run ẹ mọ̀ àwọn tí ò dá mọ́ nǹkan kan tí wọ́n gan jù lọ́nà tó jù lọ́nà wájú Ọlọ́run tó jù lọ́nà ayé àwọn yóò wà ní bàbá kan wà lórí àwọ̀ kan fẹ́ bẹ̀ yanjú ọ̀rọ̀ ẹ̀ ṣé ilé ìjọ ó jọ ọ̀run tó lè yanjú ọ̀rọ̀ yẹn pẹ̀lú bó ṣe rí ṣinṣin kó tẹ̀sùbá síwájú kó wọ́n fà kíkí nílé ṣe kíni ó níṣòro kankan wàláhì ní tó ń ṣe ń ṣe lómìn náà àtẹ̀tí ń sọ̀rọ̀ àtiwọ́ tó ń gbọ́ mi gbogbo wa lá níbi tá a kù sí gbogbo wa lá níbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ gbogbo wa lá níbi tá à ń béèrè àánú Ọlọ́run lórí ẹ̀ àti ìtọ́sọ́nà rẹ̀ má jẹ́ kẹ́nìkan mọ fàdánwò tiẹ̀ pátá sẹ́nu má jẹ́ ká lọ́ọ̀ ẹnìkan mọ fàdánwò tiẹ̀ cash out àwọn aláburú ti pọ̀ online kékeré àgbà gbogbo wọn ṣe mọ gbé prayer wá sọ online yẹn 7 days prayer yálà tí 3 billion kíní kan 2 million ẹjú pé lọ family house wọn kó lọ ṣe ń bẹ̀ ẹ̀sìn wọn kì í ṣàwàdà ìjọsìn ní àdúrà láàrin wa àtọ́lọ́run ló wà náà nínú Islam a máa ń ṣàdúrà fún yàn a kì í bá yàn ṣàdúrà tó bá ti rí báyò wọn prayer warrior prayer is the key a tún fi nọ́mbà wọn síbẹ̀ kíkìní lè ṣe kíní ká ní wọ́ mélòó náà rọ ẹbí ẹ ló ti yanjú fún prayer warrior lọ Sambisa náà ṣèbí warrior ni ẹ mọ lọ Sambisa náà kó lọ fi warrior tó jẹ́ yẹn lọ fi kojú àwọn bandits àfáà tí báwọn yẹn ṣàdúrà tó sọ̀rọ̀ ẹ̀dí agent Ọlọ́run tí wọ́n bá níṣòro ta ni wọ́n lọ gbàdúrà tiẹ̀ bá tí wọ́n bá níṣòro ta ni wọ́n mọ̀ pé kí tí wọ́n fẹ́ mọ̀ dá wa lọ́nà káàtì mọ́ lè déwájú Ọlọ́run wa kò lè sí yẹn ní Islam ẹ̀sìn wọn ò nídìí intermediary tó bá di àwọn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó bá béèrè nǹkan lọ́wọ́ ànábì Ọlọ́run máa sọ fún ànábì pé sọ báyìí sọ báyìí sọ báyìí nígbà tó débi àdúrà Ọlọ́run náà ló ń sọ̀rọ̀ náà ní dẹ́rẹ́ ó ní fèsì ń bẹ̀ tó bá bí ẹ̀ ń pa àmì táwọn ẹrú mi bá wá béèrè lọ́wọ́ ẹ̀fà ní ẹ̀kọ́ rí ibò mo súnmọ́ wọn kí làwọn wá káàkiri kí ló sọnù lọ́wọ́ wa àwọn afá aládánwò yìí alápámọ́ ṣiṣẹ́
òdílé ẹlẹ́gbà tó yẹ́rì tí wọ́n fẹ́ máa fi ṣòro tiẹ̀ kí wọ́n fi san bíìsì tiwọn kò sí yẹn ní Islam. Òkèwò ni odi nuisance wà lọ ṣiṣẹ́ òkèwò sọ ẹ́ di anything privilege tó ní ni pé o lè fi lárúbáwá tu tọ́ba kọ ogun tí wọ́n ń halẹ̀ lárúbáwá tọ́ba kọ́ French yóò mọ̀ náà so tẹ́mi ò bá lọ lé ké tí mi ń kọ́ lábá àmọ́ mo lágbọ́ yẹ́sì mo tọ́ lọ́hùn mímọ́ mo ṣe jẹ̀bi chọ́ọ̀sì tiẹ̀ ni pé o lọ lé kéw chọ́ọ̀sì tẹ̀mí pé mi lọ school mo lọ àbí mo lọ kọ́ṣẹ́ èmi ṣe lè máa kó fún ẹ àkéwò tó kéwò ni o mọ̀ ṣiṣẹ́ náà ọ̀lẹ́ wa bàtì gbogbo yín wá dá àfa òjijì online ọ̀tọ̀ ní tó polówó oògùn ọ̀tọ̀ ní ìdábàsí aláṣẹjẹ ayé tiẹ̀ ń bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ làwọn aládùá prayer warriors ọ̀tọ̀ làwọn 419 táwọn ọmọ ríran sáwọn yẹn káàkiri inbox wọn ọ̀tọ̀ làwọn astrology àdánwò irú òfò olùṣèlú fẹ́ bá ń wo kádàrá mi kò wá morúkọ mi kò mọ ibi tí mò ń gbé kò morúkọ ìyá mi stupid people kò mọ date of birth mi tó fẹ́ bá ń yẹ̀wò kí wá ló fẹ́ rí ngbà náà kó lè wà nǹkan guys yìí ò rí nǹkan kan wọ̀n já mọ́ anything tán bá ti gbé ẹ sókè orí ibùdó astrology wíwò àmọ́ ò lè lọ járọ wọn bẹ̀ kí lórúkọ yín níbo ni ti bá a sọ̀rọ̀ fún ní fake name fún ní fake location fún ní fake date of birth kò mọ kankan bẹ́ẹ̀ onímọ̀ á sọ̀rọ̀ àgbésí ayé tiẹ̀ ẹ rí tí orí kata ni orí tí orí ọ̀rọ̀ kan bá yín nínú jẹ́ ta ni òní tún bá nú jẹ́ tàbá alálà ìmọ̀ gbàgbé àlà ta ni gbàgbé àlẹ́ tẹ́ bá ń wẹ̀ ọṣẹ mọ́ jábọ́ lọ́wọ́ yín àbí kẹ́kẹ́ àmúbọ́ nìyẹn ta ló sọ yẹn fún ẹ ọ̀tá pọ̀ fún yín ẹ mọ́ finú kan báwọn èèyàn ṣe àwọn èèyàn mọ́ dalẹ̀ yín everywhere náà nìyẹn gbogbo àwọn jàtìjàtì ó ṣe dín tí wọn máa lọ sanwó fẹ́ nìkan sí ànábìín tó bá ti lè lọ bá wọn ó ṣàṣedànù nìyẹn o date bẹ́ẹ̀ tí ò ní kẹ́kẹ́ ṣe pẹ̀lú kádà rẹ̀ gúlégúlé wèrè wọn yẹn tiẹ̀ ti rọ̀ gbogbo bíi 2 years ago wọn máa pariwo sí ni vibration number live chat yín ẹ send owó fún full chat kí ló ń chat kiri sọ pé kí ìbínú Ọlọ́run bá ẹ tó bá rí anything ṣùgbọ́n ìfọ̀pọ̀lọ àwọn èèyàn ṣeré ni ẹni báwọn èèyàn wà vulnerable ẹ mọ̀ wá sọ̀rọ̀ òṣì fún wọn ìràwọ̀ yín ò jẹ́ kẹ́ ti ju bí lọ ìràwọ̀ yín ò ṣiṣẹ́ lábẹ́ èèyàn ìràwọ̀ tó ń fò lókè ní ìràwọ̀ yín àwọn ìrìnàjò kan wájú yín á ní ò fẹ́ ní ìrìnàjò pẹ̀lú economy Nàìjíríà yẹn á ní ò fẹ́ jápa wọ́n ní tẹ́ bá lè ṣe ìrìnàjò náà orí ń bẹ́ẹ̀ ìwọ ni wàá ṣẹ̀sán yẹn fáwa so gbogbo rádaràda yìí ẹ̀jẹ̀ aṣọra ń bẹ̀ ká ṣọ́ra fáwọn àwọn ataṣọmọ́jú gbadìẹ tí wọ́n pè láwọn láfa wọ́n pọ̀ bẹ́ẹ̀ honorable gàlígàlí rè àjọ akọ̀rírí ṣìnìṣì ń bẹ̀ ẹ fẹ́ jẹ́ pastor ẹ fẹ́ jólúwo ẹ sì fẹ́ jàfa who does that you can't eat your cake and have it tí Islam bá ti so ẹ̀kọ́ ń bẹ̀ mọ́ dàwálà mu ẹ sì wá kí iṣẹ́ tó máa fi ṣe business ìbínú Ọlọ́run sì máa bá yín àwọn gáàsì wà lẹ́bi bí wọ́n tó lọ bá wọn wàlá Ọlọ́run ṣàánú ẹ̀ kí ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri ṣé ilé Ọlọ́run ní kọ́ fún ni ṣé ìyàwó Ọlọ́run ní fún ni ṣọkọ àsìkò Ọlọ́run ò tí ì ju wọn bẹ lọ́run ó lè jẹ́ tí ó kàdán ò bẹ lọ́run fẹ́ ló gbé ẹ sá fún ṣọmọ ó lè jọmọ tí ó bá ẹ lórúkọ jẹ́ tí ó bá yí ẹ jẹ́ tí ó pa ẹ dànù lọ́run fẹ́ fún ẹ bóyá tó pé wọn náà níṣẹ́ nìkan tó ń ṣe tọ́lọ́run yọ́nú sí ni wallahi fi kulli takhirin khair gbogbo tó bá lọ́ra tọ́lọ́run tètè fún wa wọlé ni gbogbo tó sì ṣe fún wa kì í ṣe pa mẹ́rìtì ẹ̀ ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo la ṣe bá Ọlọ́run lò madin fina hukmuka adlun fina qadahuk ó mọ̀ gbà pé gbogbo tó ń ṣẹlẹ̀ sí ẹ ó ti parí Ọlọ́run ti sọ yẹn ó ti kó ń bẹ́ẹ̀ kò sí tó lè yí padà ìdájọ́ tó bá dẹ̀ dá fún ẹ wallahi kò ṣàbùsí ẹ Ọlọ́run sọ yẹ kó jẹ́ mi God why me ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú Ọlọ́run nìyẹn so tá a bá ti gbá Ọlọ́run mọ̀ àmọ̀ dààmú dáwọn pátipáti wọn kò máa rí wájẹ lórúkọ social media wọn bẹ̀ tẹ̀tẹ̀ pẹ̀lú anybody they see nothing as a matter of fact àwọn kan tó ń ṣe yẹn wọn lè defend yẹn anywhere à ń sọ gbogbo ìgbà tí wọn bá wà gẹjálà bí wà nínú ẹsẹ dáná bí mú wa jáde síta wá defend ẹ I'm not joking with you guys ṣe bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run ní ṣe wá ládùn mọ́tọ́ gbogbo tí ń bẹ ní kọ̀ọ̀kan wá nú jẹ́ táwọn pípọ̀ ìfẹ́ mọ́ rí wájẹ Ọlọ́run kó dákun kó bá wa gbọ́ kó ṣàánú wa kó dó tiwa gbára lọ́lọ́run wallahi alazim táwọn àfáà tó ń lọ bá gan bá sọ̀ṣọ̀rọ̀ wọn fún ẹ rọ́ọ̀nù wàsá òní débẹ̀ mọ́ wàá mọ̀ dúpẹ́ tiẹ̀ nítorí jẹ́ kó máa rárí káàkiri nítorí jẹ́ kó máa ṣiṣẹ́ kiri nítorí kó fẹ́ di kèfèrí nítorí jẹ́ kó ní blood pressure nítorí kó wà depressed òun náà nípa àwọn tó ju ẹ lọ lòun wò orí pò mórí Ọlọ́run wọ́n lè ṣe wà àwọn tó jù lọ àwọn tí wọ́n fẹ́ wà ń po tí wọ́n náà wà lé ni àwọn tí wọ́n ṣe ń gbé flyer àwọn kiri tán ní kidney transplant àwọn tí ò lè dá tọ̀tọ̀ àwọn tí oúnjẹ ò ti gbẹ́nu tí wọ́n kọjá láti bí oṣù mélòó kan oúnjẹ yẹn kan ni o ó ta ni o ó níyọ̀ ni o àwọn ò lè mọ̀ torí pé wọn ò jẹ oúnjẹ látẹnumọ́ wọ́n inject ẹ̀ fún wọn ni àwọn míì ò tiẹ̀ mọ̀ ìgbà tán bá yàgbẹ́ mọ́ òun ò tíbi tí wọ́n ti ń yàgbẹ́ yẹn yàgbẹ́ mọ́ wọ́n ti gbé nǹkan kan sí ń kùn tó bá ti kún wà lọ jò dànù ìwọ ẹni wọ́n á complain kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ kí ló tún fẹ́ àlàáfíà tó ní yẹn gan owó lè ra ni ẹ má jà ṣe àìmúre sọ́lọ́ àìmúre tá à ń ṣe sọ́lọ́ òun làwọn afá olórí ibú ataṣọmọ́jú gbàdé oníjàlá bí ẹná fi rè wá jẹ ìmájẹ tí ò rí ẹrí kó wá lóun lálàá sí ẹ ìwọ náà wọn á gbọ̀n káàkiri òun wo kún wájú ẹ ó mọ̀gbà tó ń gan òkú fún rẹ enough is enough anábì ni ẹ mọ̀ wọ àwọn tó ju yín lọ mọ́ ẹ̀yin náà mọ̀ àwọn tẹ̀ jù lọ yẹn ní oníjẹ́ ilé fojú kiri ọ̀dọ̀ Ọlọ́run tó wà láyé yín kí làwọn wá káàkiri online prayer kọjá ń bẹ̀ bí ẹni tí ò rí wọn wọ́n ṣe business ni o ẹni àfa tó wá ti gbàdúrà wá sí online 3 days prayer social prayer warrior wallahi wọn fẹ́ bá tiẹ̀ jẹ́ ni wọn níṣẹ́ olè ni wọ́n fẹ́ rí ẹ jẹ́ ni táwọn gbàdá ti ń sọ ìtọ́nà bá wà yàn wọ́n ní jẹ́ǹtì bọ́ta kó fún wa lẹ́rìí so bó ṣe jẹ́ nìyẹn don't fall victim they are everywhere ẹ̀ tí wọ́n fẹ́ rí jẹ́ náà wà
ọlọ́run ní ṣe wá ládọ́run mọ́tọ́ gbogbo tá a ṣe fẹ́ lọ́wọ́ ṣe. Assalamu alaikum.